ranjú mọ́wọ́ lówó òun tẹnu mọ́ ìtẹ́lọ́rùn. ẹ̀gbọ́n ẹ mọ̀ rọra. ṣe wa. a dúpẹ́ fọlọ́run ọba. a sì kú oríire títí ariwola. ariwola ọ̀rọ̀ àtàyà mọ́tò ni. má sọ fún mi pé ẹgbẹ́ ọkọ̀. kí ló ṣẹlẹ̀ kò yé mi. táwọn bó èèyàn ń tó ó ti pọ̀ lọ́wọ́ ẹ̀ ṣẹ́ mọ̀ ni. àbúrò mi bàjẹ́ ni. ó lówó lọ́wọ́ kò wá lè pè mí pé òun ti ní owó lọ́wọ́ kó fún mọ́ bìsàfẹ́ mi náà tọ́wọ́ dé mi mọ̀ lọ́wọ́ lọ́sẹ̀ mi ò ti ní pè é ni. ẹ rí nǹkan kan. ọ̀rọ̀ mi lẹ́lẹ̀ bàtàyé mú ń tiẹ̀ jàre ẹ̀yìn ìwọ ń tiẹ̀ fine boy ṣé lóòótọ́ ni. àlàyé tẹ bá ti ń gbọ́ olówó ti fowó sàánú èèyàn táìbì dìde ń dé afúnni lóúnjẹ má wo bẹ̀ ariwo ló ń jẹ́ bẹ́ẹ̀ o ariwo láti pariwo káàkiri gbogbo ìlú Èkó gan o láti ìbẹ̀rẹ̀ Èkó tó fi dé parí Èkó àárín Èkó tó fi dé gbé Èkó ariwo ọlá ní tí ó lọ́wọ́ ń bẹ̀ o ẹ gbàgbé o. Ọlọ́run gbọ́ kẹtù àṣekò títí dé Ṣàgámù. ọmọ tó ṣe ẹjẹ ń gbé yín dé bẹ̀ tán nígbà táwọn àdékò àkàn lọ síbà táwọn máa ná àbí báwo. àwọn ọmọ pàbẹ́tẹ̀ rẹ̀ ni o. ọlọ́sẹ̀ bákan ṣe wà bìbẹ̀ báwo kàn wọlé dé ni gbogbo ọkọ ní ọkọ tí bá pa. wọ́n ti bá a pa ní sẹ́yìn. ó ní gbogbo àwọn tó wà ń bẹ̀ nǹkan ọ̀fẹ́ ní kí wọ́n á mú lọ. gbogbo apáta gbogbo bíìlì wa pátá kò lọ san. àwọn ń tí ó lọ́wọ́ yìí ẹ mọ̀ sọ pé mọ o. ó gbé lọ́wọ́ báyìí. àmọ́ orí tiyín náà wá pé àtẹnujẹ ní sì ń kó bá yín lọ. nígbà tábúrò mi fẹ́ máa náwó nàkú náà tẹ́bí ò sì sí ń bẹ̀ kò yẹ kẹ́ lè máa sọ fún yín pé má náwó nàkú náà o látẹnujẹ fẹ́ báyé yín jẹ́. kí ni ẹ̀gbọ́n sọ yìí sẹ́rí gbogbo tẹ̀ ń sọ yìí owó kéékèèké tí ò tí tó nǹkan ìlànà àgbà náà máa ń wọbẹ̀ tí ó jókòó sẹ́rí tí owó bá pọ̀ irú owó ariwo látàwọn sọ yìí tó owó bá pọ̀ àgbà náà wọlé yóò jẹ tiẹ̀ yóò kú òní. àgbà náà ti wọbẹ̀ ó ti jáde. bóyá ìwà tí yín náà tí ò da ni ládùúgbò fi sànú yẹn ṣá. orí tiẹ̀ bàjẹ́ fún nǹkan tó sọ ṣèbí bẹ́ẹ̀ náà gbẹ̀rẹ̀ ni. àwọn kan kéékèèké tẹ̀ mọ́ sọ tí ò ní túmọ̀ yìí tó dàbí superstition náà tẹ̀ mọ́ sọ yẹn àwọn ni ò jẹ́ káwọn àbúrò yín náà wò pé káwọn sànú ṣé bó ṣe kẹ́ wáyé lẹ wà. ọdún tí mo mọ̀ fi jọ lọ ọmọ gùn gbọ̀nàgbọ̀nà báyìí mọ̀ ni èwo ló sí ganan. ẹ̀yin náà wò nǹkan wúra yín. orí yóò pé wọn náà lè fi tọrọ owó làbúrò mi káàkiri ilẹ̀. inú àwọn àti ìta ló ń tọrọ owó. ẹ dákun èyí làbúrò mi wá fún yín ná. wọ́n ta ni bọ̀bọ̀ ọ̀kadà yẹn kò tètè dé. ìyá ń jẹ yín orí yóò pé kankan ẹ̀yin máa lè burúkú yìí ẹlẹ́dàá mi ó dá fún yín èmi kẹ́ ẹ jẹ lọ́wọ́ èyí tí ì jẹ nínú làbúrò mi èyí tí ń jẹ ṣáájú mi òní fìtì yín. àbúrò mi olówó lọ́wọ́ sọ wá sọ fún mi ọmọ yìí sọmọ gidi fa n gbọ́dọ̀ wá nọ́mbà rẹ̀ kan ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ àwọn wèrè méjì yóò sì ní lọ́wọ́ òun ò ní fẹ́ fún mi torí pa ti jà ní scope wọn náà ní méjì lára wọn àfọ̀sẹ́ ń bẹnu ní lọ tọ́ lánàá ẹ̀ ní fún ta ní nọ́mbà ẹ já wèrè. Ariwola lè yí gbogbo Ariwola ẹgbẹ́ yíyẹ wò kẹ̀bí kọ́kọ́. Ariwola lè yí gbogbo ilé ọ̀la mi ò. ẹ má ṣe jẹ́ ká ranjú mọ́wọ́ lówó òun tẹnu mọ́ ìtẹ́lọ́rùn sóhun ní bàbá ìwà ọwọ́ mi ò tó má ṣe lọ fi gàngàn fà á torí kò lè. ẹ̀yin àbúrò mi ẹ kú jókòó fa. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ má máa ṣe báyẹn mọ́ bíbá ayò ẹ̀ kan wọlé dẹ̀ ń pariwo. èmi máa le jùmọ̀ mi báyìí mọ́ ìwọ́n tó wá jọ́rọ̀ ẹ̀mí ló tún wá tún le jù báyìí. tẹ bá fọwọ́ sí yẹn kàn mí kí ló fa trash. ẹ̀dá ẹ̀ má bínú. ọ̀rẹ́ ẹ̀gbà bíbá yìí ibi tẹ́ gbà ó ní kẹ́ bá jáde para. ẹ má bínú ẹ dákun torí Ọlọ́run. kí ló ṣẹlẹ̀ kí lè bá wa. ẹ dákun torí Ọlọ́run ẹ ní bínú sí mi ni. Ariwola ni mò ń wá lu Èkó ìwà ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ mo sọ pé yín ò ní lọ́wọ́ mo ló jẹ́ wọn àdọ̀ yẹn hàn yẹn dákun ẹ fún mi nọ́mbà rẹ̀. ẹ fẹ́ lọ balẹ̀ kù. bẹ́ẹ̀ni ṣebí àwa là ń tọrọ owó the other time àbí. kí lẹ́yìn fẹ́ lọ ṣe. ẹ tọrọ owó ẹnu ló gbé mi. ẹni ò gbé yẹn nu ẹni ò gbé yẹn pa. ẹ̀yin ni mò ń bá wí. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ gangan wàhálà yìí ti ń pọ̀ o. wọ́n máa disturb yàn sí ẹsẹ̀. mo sọ yẹra ní wọ́n tẹ̀ ní bọ̀bọ̀ ń gbá mi ní 13.5 fún mọ́ra. ẹjọ ṣé bẹ́ẹ̀ ṣe ń lọ síkò náà ni. bẹ́ẹ̀ ni náà. lẹ́ẹ̀kẹ́lẹ́ pa Ghana must go mẹ́gbẹ̀ẹ́ báyìí. nà. ẹ jẹ́ máa ṣe bẹ́ẹ̀ lọ sí tí wọ́n bá jí yín gbé. àgbà mi jíta ní gbé. èmi gan-an bá sọ̀rọ̀ ọ̀bẹ. ṣé wàá rí bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn tẹ bá débẹ̀ yẹn tí wọ́n bá nà yín ni ò sí bẹ́ẹ̀ o. Àtàríwọlá àti àwọn security rẹ̀ alùpọ̀ nílùú gbogbo wọn. ẹ gbúrò mi gbọ́ tẹ́mi náà bá dẹ́kọ̀ ẹ̀yin àbúrò mi. ó ṣẹ̀dá tó lè sọ olówó sí lówó ṣe bọ́ lọ́rùn ló ṣe bọ́ lọ́rùn ló ọlọ́lá ṣe lọ́lá ṣe olúwa ló lè sọ bẹ́ẹ̀ náà ohun ojú wọn. Ariwola ẹsẹ̀ kọ̀ọ̀kan gbé báàgì ọ̀wọ́ yìí ni. alúrú lẹ́lẹ́tọ̀ ní ti báyìí. báàgì ilé ẹ má gbé báàgì àwọn àlejò lè wọlé náà. kí wọ́n má dọ̀tí lẹ́lẹ́ lẹ́yìn. gbélé mọ́ ọ̀rẹ́ ṣàgbélé.
Àwọn ní gbélé o kílẹ̀ lọ sáàdì tọ́nà náà kí n tó gbélé náà. Ẹgbẹ́ ni ẹja rẹ̀. Àbúrò mi, ó ṣe dáadáa o. Kí mo ṣe? Ìwọ́n ti lówó lọ́wọ́ lò tẹ́ wá sọ fún mi. Tí wọ́n ṣàwọn tí àwọn ọmọ ìlú wa tí wọ́n wá sí àyí, tí wọ́n ṣèkó, tí wọ́n rí ọ pé o ti lówó lọ́wọ́, àwọn náà fún mi ní formation. Mo ti sóríire o, mo wá gba nọ́mbà rẹ ní ọwọ́ wọn ni mo fọwọ́ àyí. Ẹ̀gbọ́n mi, ṣe rí ọ̀rọ̀ yín máa ń kàn ní àwọn afọ́ni náà ni. Gbogbo owó náà wọ́n yín àtàbúlé náà ni. Ó ṣàn bá yín káàkiri náà ni. Mi ò sí wọ́n ràn o, kó ló gbá lẹ́nu rẹ̀. Bò ṣé àmọ́ bẹ́ẹ̀ ṣe pè mí gan-an náà mo wà surprise bí ẹ̀gbọ́n mi pè mí báwo náà ṣe rí nọ́mbà mi láti jọ ẹ̀. Bọ̀ kò ń ṣe pé mo dájú bẹ́yẹn. Ẹ mọ̀ kéèyàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni fún oore tọ́lọ́run ṣe yìí. Bọ̀ nítorí mo wá ń plan ni pé December ti fẹ́ dé. Bẹ́ẹ̀ni. Mo gbé táìmù yẹn màá kó fẹ́ kan wá sí ilé ọdún. So mo gbé má wulẹ̀ da everybody láàmú pé màá kàn wá sí ilé ọdún. Ní tó ṣẹlẹ̀ nìyẹn. Mí náà sáwọn wò tẹ́lẹ̀ pé àbúrò mi ọmọ ìyá mi ó sì àmọ́ sí báyìí. Àìsàn ọmọ bàbá ọmọ ìyá níyà, ọmọ ìyá ọmọ bàbá níyà. Àbúrò mi ó sì aṣọ rere tí wàá bu ìlú wa diwọ́ tí wàá ní wálé. Kò sí ọ̀nà. Adúpẹ́ fọ́lọ́run. Gbogbo àwọn abúlé ń gbọ́. Adúpẹ́ fọ́lọ́run. Ọ̀rẹ́ yìí ń kọ́. Eléyìí ohun àmọ̀ ti jà. Ń bá mi jà sóbè ni. Àwọn ẹ̀yin lẹ́fà jà. Irọ́ o, èmi ọkọ̀ pàdé jẹ́ yẹn, ó sì bá mi jà sóbè ni. Ẹ sáà jà fún yẹn kí lẹ fẹ́ kọ́kọ́ fẹ́ jẹun kí lẹ kọ́kọ́ kọ́ ásáàbù yín kẹtẹ kọ́kọ́ jẹun náà. Ẹ bá ń wá ìtàn màálù àti fùfú 9. Ìtàn màálù. Kí wọ́n dán gbèsè ní ìfẹ́ kí fùfú pé 10 o, fùfú 9 ti tó. Bọ̀dá mi fùfú 9 àti ìtàn màálù wọlé ti gbá mú gan. Ẹ bẹ́ẹ̀ máa gbé sínú tírè ní ìsìnmọ̀ ìyá jẹ. Àbúrò mi ti lówó lọ́wọ́ ká máa bọ́ náwó ló kú wa. Èmi àríwọ́lá yìí kàn kó. Ọmọ mú ọsẹ máa ń lé ọ́n nígbà tó wà kéke. Bọ̀dá mi ṣe ti máa lówó lọ ṣé iṣẹ́ rẹ̀ owó easy bẹ́ẹ̀. Owó easy láti rí. Ṣùgbọ́n wọ́n ti ní. Kò easy wọ́n ti wá ní. Ṣé àwọn ọ̀gbẹ́ni kìíní lówó wà? Ẹ máa ń mà. Kò easy o. Sí ọ̀nà. Kò easy o. Sí ọ̀nà. So wọ́n á sàwé ní ráìsì ọmọ ìṣètò ń sìn. Bó ni ìyàwó rẹ̀? Ó wà. Ṣé kò jọ láàmú? Orí àwọn obìnrin yàwó rẹ̀ o. Wọ́n yàwó rẹ̀ wọ́n kò ṣe gbójú bọ́rọ̀ fún ọ. Lọ́sí kọ́ máa ìyàwó ẹ̀gbọ́n mi. Ìyálẹ́gbà. Èmi á máa lù tó bá ṣe wèrè. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Tí ìyàwó rẹ̀ bá ti ṣe tí ọ̀dà jẹ́ mọ̀. Mọ́ fọwọ́ ra lórí o. Èyí fọwọ́ ra obìnrin lórí o. Tí ìyàwó rẹ̀ bá ti ṣe tí ọ̀dà sọ fún mi. Ìṣẹ́jú rẹ̀ léṣe dáa, dùbúlẹ̀ léṣe tí lùlù wèrè. Ẹ lu ìyàwó mi. Tó bá ṣe ọ ni, nítorí ìfàbúrò mi báyà táyú. Ẹ̀gbọ́n ẹ má máa ṣe nǹkan yẹn dáa o. Ẹ máa na obìnrin olóbìnrin. Ṣẹ̀gbọ́n ẹ bá ń na obìnrin olóbìnrin wọ́n na tẹ̀yìn náà. Tó bá ṣe wèrè. Ẹ wá ti ń jẹ náà. Wọ́n máa fún yín. Kòmísà tiẹ̀ ti fẹ́lẹ́. Bébì. Àbúrò mi náà. Èmi ẹsẹ̀ gbé bàbá rẹ̀. Èmi ẹsẹ̀ gbé bàbá bẹ́ẹ̀. Má ti di ọdẹ kúndé. Èmi ẹsẹ̀ gbé bàbá rẹ̀. Ọdún 9 mo gbà lọ́wọ́ bàbá bẹ́ẹ̀. Èmi ní bọ̀dá lẹ́nu tiẹ̀. Wọ́n máa lè jáde jáde yìí. Èmi ẹsẹ̀ gbé bàbá bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ mẹ́rin náà? Mo rán ọmọ rẹ̀ ń sẹ́mọ̀ ni nígbà tí mo ránṣẹ́ ọkọ̀ jẹ́sẹ́ tí mo rán mo wá sọ fún pé kí ló tí mo bẹ̀ ọ́ sẹ́tọ̀ jẹ́ ó láti mọ pèmí ní bọ̀dá jó smart. Ẹran ọmọọṣẹ́ kò lọ ẹ̀dẹ̀ wa nà sí kò tó yẹ kí ẹ ṣe fọ́mọ nìyẹn kò dáa náà. Oh God mi láì gbogbo ẹ ṣe máa ń ṣe. I'm sorry. Ó dàbí bọ́ ilé yìí ò dáa náà. Kíni. Go inside. Kò yẹ kí ẹ máa ṣe báyìí náà àgbàlagbà ní ìnà. Ó bàjẹ́ ní jàre. Ẹ jọ mọ mọ́lẹ̀ kò dáa nígbà tí ẹ ṣe ò dáa. Mi ò mọ̀ pa. Ẹ kàn fẹ́ máa dójú tì mí ni. Kí ni nonsense yẹn náà? Kí ẹ máa lè fi yín sílé. Rubbish nìyẹn o. Ilé ọ̀la ní ọ̀nà. Ọ̀la ní ọ̀nà. Ariwola lè yí gbogbo. Ariwola ẹgbẹ́ yìí. Ariwola ló ń pè mí àbúrò mi. Hello Big sister. Ariwola. Yà ẹ káàsán mà. Káàsán àwọn ọmọ mi ń kọ́ sí òsì ọ̀nù. Ẹ wò ẹjọ́ ẹ̀gbọ́n mi Josmart ní wọ́n fi sùn yín o. Kí ló tún ṣe lọ́tẹ̀ yìí? Wàhálà wọn ti pọ̀ jù o. Wàhálà wọn ti pọ̀ jù. Wọ́n dẹ̀ di ọmọ fún mi.
mo dé lébà mo dẹ̀ rọ́mọ tó ti dé ọmọ kalẹ̀. ah wọ́n ní àwọn ránṣẹ́ kò lọ àwọn ń pè àwọn ní bọ̀dá. kí ni Josmat fẹ́ sọra rẹ̀ dà nínú mọ̀lẹ́bí báyìí nítorí ọlọ́ èmi gan ẹnu mi ò fẹ́ ká Josmat mọ́ ẹnu mi ò fẹ́ ká Josmat mọ́ ọlọ́mọ sèmi lágbàyà láàrin yín Josmat wà ń nàmọ́ rẹ̀ ó dùn sí la ní kó fẹ́ yàwó lólóhùn fẹ́ bẹ́ẹ̀ bá fún lóbìnrin pupa yóò ní dúdú lòún fẹ́ bẹ́ẹ̀ fún dúdú yóò ní búrá lòún fẹ́ aláìní kan ṣe ni ọmọ ìyá tí tògì lẹ́yìn ilé wa mo dìídì pé Josmat pọ́ ọmọ dáadáa lọ́mọ ìkó fẹ́ ó ló dúdú jù ó léyìnbó lòun wá àtúwọ́ ọmọ pupa fún un dákun torí tọ́lọ́ ariwo ọlá mo fọlọ́n bí bá ń bí aya mi kó mọ̀ bínú nǹkan tí Josmat rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́ sọ́ọ́rí báyìí tí n bá dọ́dọ̀ rẹ̀ lónìí èmi ni yóò jírí lọ́la ìsọ̀rí bú ọ̀rọ̀ sí ìsọ̀rọ̀ kò bá kùn gbé sí Josmat. ẹ bá mi wọ́ọ̀nù wọn gan o mi fọmọ mi báyọ̀ ṣeré o ṣé wọn kì í bíyàn tẹ̀lé wọn bí mi tẹ̀lé wọn ni. mọ bínú ariwo ọláwọ ni mo ní bẹ́ẹ̀ bá ń bí aya mi kó mọ bínú èmi ò lọ rí Josmat. alright irú ẹ̀gbọ́n burúkú ò lẹ̀gbọ́n tí mo níyẹn náà wọn ò wúlò ẹ̀wọ̀n yín náà wọ́n ṣe rí dáadáa sí wàhálà aláti ṣe mi ló máa ti ṣàlẹ̀ tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ mo mọ nǹkan tí màá ṣe wọn màá ní kọ́ lọ tí wọ́n mọ́lé ni nígbà tí wọ́n bá jáde mọ́ orí wọn á pé. àbúrò mi kí ló dé tó ń fà mí káàkiri báyìí ń lò tó bí ọdún kan yín o. ọdún kan báwo kò possible náà. sọdún kan tí wàá pẹ́jù ilé àbúrò mi ni. ẹ wo ẹ lọ báyìí ẹ lọ máa rìn yòó fún yín tẹ́ máa fi ṣe business o máa rìn yòó fún yín o. bí èlò. máa fún yín 500,000 fún yín 500,000. àbúrò mi owó ti pọ̀ ó kéré ni. ó ti pọ̀jọ́ fẹ́ bà mí jẹ́ nù. ẹ̀gbọ́n mi ò bá yín jẹ́ 500,000 ó kéré. ọ̀dà náà ọmọ tó ṣẹlẹ̀ 500 ti fẹ́ pọ̀ ju tèmi ń fọ ní 100,000 bẹ́ẹ̀. ẹ wò ẹ dé fún 500,000 is okay. It's okay. ibẹ̀ bá ṣe wá ṣe sí màá tún wá mọ bẹ́ẹ̀ màá tún hàdìwọ́ sí fún yín. so mo bí ọ̀rọ̀ bí owó ìtàn lọ́rọ̀ tèmi nígbà tó ti sọ fún yín pé 500,000 ó kó fún mi o yín náà mo ṣe bísínẹ́sì lọ́hùn náà ni. ẹ̀gbọ́n nǹkan tẹ́ sí lánàá yóò dá o èdè di ọmọ mi mọ́lẹ̀ ó di wàhálà láàrin àti ìyàwó mi gan-an ó bínú sí mi gan kódà in fact ìṣẹ̀lẹ̀ sọ ó ní kí ẹ máa lọ kí n lé kúrò kí ẹ máa lọ ni bọ̀ mí náà bàjá ìbánilọ́bàjá náà yóò sọ wá ní kí n báwo lè máa sọ ọmọ mọ́lẹ̀ ọmọ torí wọ́n pè yín bọ̀dà imagine ẹ̀rọ ọmọ iṣẹ́ kò lọ ẹ wá sọ ọmọ mọ́lẹ̀ ó dáná. má bínú ọ̀rọ̀ owó tó ti ẹ̀ sọ ń tẹ̀ tí múnú mi dùn inú ò lè bí mi gan sí ọ àtìyàwó rẹ̀ inú ò bí mi sí yín o. bí bá ṣe náwó yẹn sí business bá mi ṣe tó bá ṣe rí ẹ jẹ́ kí n mọ̀ màá tún hàdó sí fún yín. kò sí ìyọnu. màá tún hàdó mo travel out ní next month. kò sí ọ̀dàdà ló dé ọkọ̀ òfurufú rẹ̀ ò ní já sí àbúrò mi. ẹ má sọ ọkọ̀ kan nulẹ̀ o. àbúrò mi. ẹ sì jẹ́jẹ́ o. tó bá sì lè bá mi rí ìyàwó torí àwọn ọmọ wèrè tí mò ń rí olórí burúkú ni wọn kàn sára dáadáa ni wọn náà wo ọmọ rẹ ní ìsìnbáyìí bọ̀dá ní pè mí sàmìjọ tí mo wá sẹ́dọ̀ rẹ lẹ́kọ̀ọ́ last tí ọmọ rẹ pè mí bọ̀dá kí ni yẹn bí mi nú gidi gan o. bọ̀dá Josmat kúrò gbá lẹ́nu ẹ̀mí ẹsẹ̀ gbé bá bẹ́ẹ̀. bọ̀dá mi ṣé ẹ̀yin náà lè máa fà ẹgbẹ́ tí máa ṣe wọ́n ládùúgbò ni àwọn ọmọ pọ̀ ní abúlé yìí nìyẹn àwọn ọmọ pọ̀ bọ́ fẹ́ sí máa ṣe wọ́n yẹn wọ́n á rò pé serious ni. wọ́n á lè rí kankan lẹ́kọ̀ọ́ ẹ máa ṣe bàbá yín máa bá ń ṣiṣẹ́ lọ. àwọn ẹ̀kọ́ mo fẹ́ máa bí o àwọn ọmọ bí wọ́n rún pa wọ́n sinali. àbí táwọn náà wọ́n ti jáde màdí. ìwọ ti lajú ọgbọ́n mi náà lè kó o ti gbà pé mo lè kó ni. àwọn pẹ́ gidi kan wọ́n lọ́sẹ̀ méjì kí n tó wálé gbà. ọ̀dà àríwọlá ẹ ti ń lọ ni. báwo ni ẹ wá sà. ìjọ mẹ́ta. ẹ sà báwo lẹ. ẹ ti ń lọ ni sà. mo ti ń lọ ní ẹ o àtàná mo ti wà níbù. sáàárín nǹkan kan ni sà. ìwọ àti ìgbésárì gbẹgbẹ náà ni báwo ló tó fẹ́ change náà. igbó sì kọ mọ́ igbó kọ mọ́ sáwọn fọwọ́ àbúrò tèmi mú gbó wọ́n fọwọ́ àbúrò mi mú gbó tó bá fọwọ́ àbúrò mi mú gbó ọ yà wèrè o. wọ́n mú gbó mọ́ o. wọn èrí ká búrò yìí lówó lọ́wọ́ wọn tọ́ba tá ti fún lówó tẹ̀tẹ̀ ká ètè bọ́ lọ́nu mọ́tò torí tọ́ba ilé tẹ̀tẹ̀ báyìí wọ́n ya lórí burúkú òun náà lọ pẹ́ lómi wà nù. ẹ ṣeun sà ọlọ́mọ bùkún yín o ẹ wá sà. képe mo ṣeun képe tí mo làbúrò képe mo ṣeun sábúrò tiẹ̀ ni àbẹ́gbọ̀n rẹ̀ ya wèrè. àtàrí náírì ọmọ àlè burúkú. ẹbí yóò sì kébi tí mo làbúrò pé tọ̀ ẹ̀yin náà ṣeun o tí mo bá bí wọ́n tẹ̀lé mi bọ́ọ̀lù wọn ṣòro gbà. lórí burúkú làwọn ọmọ wọn bàjẹ́ gan-an wọ́n máa ń rí mi fi gan. Àríwọlá inú mi dùn
n tà ń sọ̀rọ̀ nu ẹ̀mẹ́ tẹ́ mọ yàbàrá wálé lẹ́kọ̀ọ̀kan àwa tá a wálé náà àjọ ọ̀pá wa ò sún ọ̀pá wa kò sí tọ́pa wa o ó ti yọ báwọn ẹ̀mẹ́ wálé lẹ́kọ̀ọ̀kan. ẹ̀yin náà mọ̀ pé mi ò ń sọmọ bẹ́ẹ̀ so mi ò ń ṣe ẹni tí ó máa lọ ṣáájú tó máa gbàgbé lé bẹ́ẹ̀ni àmọ́ máa wálé. èmi tẹ máa ń fi ọyàn gẹ̀rin lójú àwọn ọ̀rẹ́ mi káàkiri mo lábúrò kan tó gbójúlé àbúrò kan wọ́n máa ń bà bílíọ̀nù ní àbúrò mi tí ń bẹ lẹ́kọ̀ọ́ Ariwoọlá ilé lọ́nà yìí ò ní jáàmù bá mọ́wó owó kádé kò láyọ̀. ẹ̀gbọ́n mi ṣé mo fún 20,000 gan lánàá. 30,000 èmi náà fi dáná tó jẹ́ ìgbà tó ti dé látàná. 20,000 lèmi dáná fún mi. ẹ̀mí ló mú jẹun. bó ló ṣe máa ń ṣe báyìí gan-an ebi ní sì ti yí àwọn gbàtà ń sìn ọ ọmọ tàjọ ń gbélé ṣé bí ló buwó fún lápò rẹ lẹ́ẹ̀kan bẹ̀. ẹ̀gbọ́n mi ọmọ tó ṣẹlẹ̀ tí máa dìkù máa gbọ́n wọn sí yẹn má wọrí. máa gbọ́n wọn sí. Ariwoọlá ọ̀rọ̀ rẹ fẹ́ máa jọ bí àwọn olójú tèmi. oògùn ṣàwọn náà mo ṣàfihàn 20,000 kan lánàá. ṣé lílọ kọ́ fún mi nísìnyí àbí mọ́tò ó yẹ kó ti sọ̀rọ̀ oore tó yẹ kémi kan ti mọ fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn nínú ìlú yìí kí n mọ fi mọ́tò kan àwọn ọmọge lẹ́sẹ̀ àwọn ọmọge tí mo ti tó sí tí wọ́n gbà fún mi kí n ti mọ kán wọn ní ẹsẹ̀ lọ kánrankankan ó sẹ́yìn òwúrọ̀ amọ́tò fún òwúrọ̀ akẹ́kọ̀ọ́ fún mi. ìgbà wọlé fi gbogbo wọn náà wọ́n ilé ṣé iṣẹ́ owó yìí náà kò easy náà ṣé ẹ̀rọ kò easy ni. sí ọ̀nà kò easy. ara ló dẹ́kun. àmín. wọ́n bá kíyàwó dàtà wọn mọ́. mo gbọ́. kò sì yọ bó ṣe 1,000. àní máa rí yín. kò sí ọ̀nà ìní bínú sẹ́. ẹ̀gbọ́n mi wàhálà. ohun ojú wọn rí lábẹ́nú kò sẹ́ni tó mọ̀ kan tí wọ́n dojú kọ ní kọ̀kọ̀ Ọlọ́run ló lè sọ. kò sẹ́dá láyé tó mọ̀ ilé ọ̀la ní ọ̀nà ọ̀la ní ọ̀nà Ariwoọlá lè yí gbogbo. hello bọ́dà mi. hello àbúrò mi. ìyá mo wá kí. àbúrò mi dákun torí Ọlọ́run 500,000 tó fún mi ní ọ̀sẹ̀ tó lọ ọmọ ti tán business tó ní fi ṣe kọ̀ọ̀kan kankan o àwọn yẹn rajà tán báyìí bóun tẹ̀sẹ̀ tiẹ̀ yé mi gan bóyá nìkan náà nábọ̀ fún mi ní tó parí mọ́ mi lọ́wọ́ kò tiẹ̀ yé mi gan o. owó tán. bẹ́ẹ̀ ni. last week mo fún yín 500,000 ni. àbúrò mi wo owó òun tó nǹkan jáde bá mówó mi. ẹnu ṣe ẹrù báyìí lówó easy ni ẹrù pé iṣẹ́ easy báyìí àbí mo fún yín 500,000 ẹ lówó ó ti tán. ṣé èmi náà ló ń bú báyìí. báwo lè ṣe ń sọ̀rọ̀ bí òkùnú báyìí náà. ṣé kò sọ lọ́wọ́ rẹ ni bọ́ọ̀lù ṣe máa ń ṣe báyìí gan-an kí ni ẹ sábà máa ń lẹ́nu mímú sàkámù kíkan ni nígbà tí mo ní ọlábùrò tó sì lówó lọ́wọ́ ọ wà ní fún mi lówó bí ó tó bẹ́ẹ̀ kọ́ bá fún mi lówó. ẹ wo láti èní lọ mi ní fún yín ní anything ẹ má dọ́dọ̀ mi ẹ bá pe fóònù nọ́mbà mi. ọ̀ ń sọ fẹ́ mi wípé kémi mọ̀ pé nọ́mbà rẹ mọ́ tí n bá pe nọ́mbà rẹ kọ́ mọ́ gbé tó bá pé ọmú kan náà lèmi àti ẹ̀ mú dàgbà tó yẹ pé ọyàn kan náà lèmi àti ẹ̀ mú dàgbà tí wọ́n bí ọ̀dà mọ́ gbé nọ́mbà mi tí wọ́n ti pè ọ́. a fún yín ní owó kẹ́ fi ṣe business ẹ̀ẹ́dẹ̀ business kankan fi ṣe ẹ̀kan fi ṣe òṣì kẹ́ fi ṣe rárùn. kó sì máa ń sẹ́ni owó sọ́dọ̀ ká nọ́mbà mi ní o. mo disappoint mo ní lẹ́gbọ̀n o ṣe ní sẹ́ni owó sí mi. Ọlọ́run ti gbé ọlálẹ́ ọlọ́wọ́ nù ká má fi ọ́ bìsà nù. ó ti ẹ̀ sẹ́ndì omi kí n tún wọ̀ gbòòrò ayé lọ. owó ní ìpẹ́ tán mo ṣe ń gbádùn owó yàlàyò ó ti dùn mọ́ mi. àṣọwọ́ òun tó kankan pépà lásán ní 500,000 fa 1.5 nígbà lọ́wọ́ ẹ̀ báyìí 1.5 on point. kan tí wọ́n dojú kọ ní kọ̀kọ̀ Ọlọ́run ló lè sọ. kò sẹ́dá láyé tó mọ̀ ilé ọ̀la ní ọ̀nà ọ̀la ní ọ̀nà Ariwoọlá lè yí gbogbo. Ariwoọlá ẹgbẹ́ yíyẹ o ẹ̀bí kọ́kọ́. Ariwoọlá lè yí gbogbo. Ilé ọ̀la ní ọ̀nà. Ẹ má ṣe jẹ́ ká rànjú mọ́wọ́ lówó. Òun tẹnu mọ́ ìtẹ́lọ́rùn. Sóhun ní bàbá ìwà ọwọ́ mi ò tó. Má tẹ̀ lọ fi gàngàn fà á torí gbólé. hello ìyálẹ́gbà. Hello Ariwoọlá. yes ẹ káàsán ẹjọ́ ẹ̀gbọ́n mi mo fẹ́ fi sùn yín o. So smart again. wàhálà wọn ti pọ̀ jù o. Ọlọ́run o. wọn ṣe jẹ́ kí n gbádùn rárá wọ́n ní ẹ̀tọ́ àbúrò àwọn ti lówó wọn ṣe jẹ́ kí n sinmi rárá. Nígbà tí Joe Smart máa sọ dédé wà rádaràda yìí. àbí o. Torábùrò rẹ lówó kábùrò rẹ má dé gbádùn mọ́. bẹ́ẹ̀ ni ó ṣe sú mi owó gbígbà yìí náà ni kò sílẹ̀ tí nǹkan tẹ́ fún wọn báyìí kò kí n tó wọn kò sí tẹ́ bá fún wọn lówó lé nínú àìsàn tó wá tún gbá bí ọjọ́ mẹ́ta wá tún ti pè
owó iná ni wọn dẹ̀ nítẹ́ lọ́rùn. Ọmọ ń ṣẹlẹ̀ ariwo ọlá èsì wàhálà máa pè máa bá a sọ léètọ́ ìyàwó àwọn ẹ̀gbọ́n yín àgbàre mo jẹ́ pọ̀ mo ti jẹ́ bí ìyá fún yín máa bá a sọ̀rọ̀. Ẹ pè wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀. ìjọ ìsọ ọmọ Josmat ìjọ ìsọ máa jáwọ́ nù rádaràda yóò ṣe ìgànnà ó dẹ̀ dìgbà yín bá rí. ẹ̀gbọ́n yẹn ṣá kàn dáyé mi láàmú wọn ṣe jẹ́ kí n sinmi kí ni ṣe dandan ṣe ẹ̀gbọ́n bí mi tẹ̀lé nìyẹn ṣá. Ariwoọlá lèyí gbogbo. Ariwoọlá ẹgbà yìí. Ẹ káàsán ìyá lẹ́gbà. Káàbọ̀ o Josmat. Ẹ káàsán. Bàbá ọkọ ìgbà kílídé kò ń da àbúrò rẹ láàmú Ariwoọlá. Ẹ dákun ṣé torí tẹ́ fi wá pè mí wá rí. Báwo bó ṣe ń bá mi sọ̀rọ̀. Kí n tí láti máa dá sọ́rọ̀ èmi àtàbúrò mi. Ebi ìyàwó lẹ jẹ́nu lè wà ní kí wá ní pírọ́blẹ́mù yín gan-an. Ètò ìyàwó rẹ mo jẹ́ ìyàwó yìí mo jẹ́ náà bí yìí mo ti dìyà torí ká àwò dáadáa lára àwọn ọmọ yìí mo bí ẹ̀gbọ́n yín díẹ̀díẹ̀ ní rẹ fi jù wọn lọ so èsì ń burú kí n bá dá sọ̀rọ̀ ìwà ìlẹ̀. Ẹ̀yin náà má sọ mọ́jà rẹ̀ ìfẹ́ gbọ́yìn lẹ́nu yín kóró gbá lẹ́nu yín gan ìfẹ́ gbọ́yìn lẹ́nu yín. Kí tí àbúrò mi lówó kí n má bàa nọ́mbẹ̀ ni tẹ́mi bá lówó lọ́wọ́ sábúrò mi ò ní nọ́mbẹ̀ ni èwo lò sí fún yín gan-an. O lè gbọ́ kírékíré náà kò lè lọ wá ṣẹ́ṣe. Àbúrò mi ti lówó lọ́wọ́ kí mo fẹ́ máa dààmú ara mi fún ẹ̀ wá sọ fún mi pé pẹpẹsẹ o èmi ò ṣe lẹ́wọ́ ṣẹ́ṣe o kí n ti yé. Èmi ò ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Ẹ dákun torí Ọlọ́run o mo ti ṣiṣẹ́ lọ́rùn ọwọ́ ọmọ wa gbà ní ayé o. Kólókóló mi ó ti wà lọ́rùn ajá àbúrò mi èmi lọ́lọ́run fi ní kó máa ṣàánú fún ó sì gbọ́dọ̀ máa ṣàánú fún mi ni. Tọ́lọ́run bá ní ṣàánú mi ni kò ní fowó jìn kí àbúrò mi láti máa tọ́jú tèmi ó ti yẹ yín bá wọn ẹ mọ́ dá sí mọ́ o láyé ẹ mọ́ dá sọ́rọ̀ ìbẹ̀tà àbúrò mi mọ́. Ara òsì ọ̀rọ̀ òfò tí ń bẹ lẹ́nu yín ni òjé sú yín lópó nígbà tọkọ yín kú. Ìrẹ́ Josmat wàá ṣú mi lópó. Tani ẹ ló sú yín lópó mélòó lára yín gan mélòó lára yín àwọn táwọn ńlá wọn jù yín lọ ń gbòòrò. Èdùmàrè kò ní jẹ́ rí láburú kó ń fira rẹ̀ pè wàá ṣú mi lópó. Ẹ dákọ̀ kórí búyí kó wájú tàbí mọ̀rọ̀ àbáyé yín fẹ́ ta. Kò dáadáa sọ wọn jàre. Iná yín náà kùnà. Mẹ́tàlá rẹ̀ kò tó bẹ́ẹ̀. Èmi àwọn máa lu ìyàwó létèmi kí lọ́kàn bá lu ìyá lélẹ̀. Tó fẹ́ náà mi ná. Ló sì burúkú kí n ti láyé yín tàbá tó pè mí lórí ọ̀rọ̀ tí ò ní túmọ̀. Rádaràdà á má pa aṣọ ìnìgbó. Tàbá tó pè mí lórí ọ̀rọ̀ tí ò ní túmọ̀. Gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ yín. Kọ́lá rẹ̀ dàdú sọ wọn jàre. Ẹ̀yin lẹ́bàá làbúrò ni. Àbúrò rẹ̀ rò ó mọ òun rò sí ìrètí rẹ̀ rò. Nígbà tó sẹ́ni tó lówó ní fámìlì yín kọ́ ẹ̀sìn ní máa dá sọ́rọ̀ mọ̀lẹ́bí wa. Yóò bá yá wá nílé ẹ̀dá nù. Ẹ kó sí lọ́jà rẹ̀. Rádaràdà ìrìn àṣú mi lópó. Ó dìrasẹ̀. Ariwoọlá lèyí gbogbo. Ariwoọlá ẹgbà yìí yẹ o ẹbí kọ́kọ́. Ariwoọlá lèyí gbogbo ilé ọlá mi. Àbúrò mi àti dápárò. Ẹ má ṣe Àbúrò mi jẹ́ àti ká dápárò. ń tẹnu mọ́ ìtẹ́lọ́rùn. Kí ló dé ẹ̀jẹ̀ ní sùn ṣe fẹ́ já géètì ni? Ọlọ́mọ ìjà kàndíá tó wọlé nílé àbúrò mi lọ́mọ nílé làmọ̀ kanlẹ̀ fún ọmọ sílẹ̀kùn yìí. Ẹni sùúrù náà ṣe fẹ́ já géètì ni ẹni sùúrù mò ń bọ̀. Tani? Tàlàtàkù sí alátàrọ́dọ́ ni ẹwẹ́nu bọ̀kúbọ̀kú. Nọ́nsẹ̀nsì ń sìn wá. Èmi nọ́nsẹ̀nsì lẹ́nu rẹ̀ bọ́tà. Ẹ gbà mí. Èmi nọ́nsẹ̀nsì lẹ́nu tiẹ̀. Káàsán mọ́ ká ètò apẹ́ni ẹ̀ka. Sọ́pọ̀ bàjẹ́ irú nọ́nsẹ̀nsì wo lè èmi ní nọ́nsẹ̀nsì lẹ́nu tiẹ̀. Ẹ má bínú mi mọ̀ pé ẹ̀yin ni. Wọ́n náà mọ̀ já ta ló fẹ́ máa fọwọ́ báyọ̀ àgbẹ̀bọ̀ fún. Mi mọ̀ pé ẹ̀yin ni ṣé tí bá mọ̀ pé ẹ̀yin ni màá sọ bẹ́ẹ̀ ni mi mọ̀ pé ẹ̀yin ni àti pé ṣé pé àbúrò yìí kẹ́ tó máa bọ̀. Dàkún ṣé ìmọ̀ gba físà kí tó wálé àbúrò mi ni wọ́n lọ́la àbúrò ni àbí tí wọ́n bá bí tẹ̀lé mi wọ́n fẹ́ rọ́kọ fẹ́ ni. Ẹ ti pè pè ní kíni ìpè lẹ́nu kí wọ́n ti yẹ. Àbúrò mi jọ́ kí ní àná sí ní tábúrò mi mú wálé ní sojú mísímísí bí èèyàn gidi tẹ́mi máa mọ̀ pé irú ẹ̀ dáradára báyìí ni ó ní níwọ̀n ajá àbúrò mi ó fi ọ ni. Wọ́n mọ̀ jẹ́ wọ́n mọ̀ tọ́pọ̀ fáyìn ìmọ̀ tábúrò mi kan rí lára rẹ̀ gan. Fáyìn o ọ̀dá síbi kankan tó máa lé ọlẹ́ báyìí tí wọ́n lé owó lọ lórí báyìí nítorí kówó orí rẹ̀ níbi tó rí mi ládé. Ẹ má bínú. Wọ́n náà mọ̀ já. Wọ́n náà mọ̀ já sáájú wọlé. Àbúrò yín ò sí ní. Kò sí lékẹ̀. Wọ́n mọ̀bìnrin yìí ọ̀n ṣe tí ń bí mi nínú o. Ó ṣe tí mo fẹ́ máa sunkún gan. Kí ni gbogbo rẹ̀ lẹ́bàá yìí gan-an? Irú ẹ̀kọ́ àbò sí wà nílé mo lábúrò yín ò sí nílé. Àwọn ìgbà mi ṣe dùn àwọn ilé àbúrò mi ti ní. Mo lábúrò yín ò sí nílé. Yín lu ọ̀fà, èmi máa ń lu ẹwà àbúrò tèmi o. Tí ń lu ọlọ́kùnrin flat ìmọ̀ bí sẹ́sẹ́ yẹn ìníyàwó kan o, ìmọ̀ bí sẹ́sẹ́ yẹn o.
ìlú ọ̀làdùn yóò ìlú ọ̀dákú lẹ́ẹ̀mejì tọ́mọ jí títí mo lù ọ̀dákú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ má bínú. ibo làbúrò mi wà ilé torí èmi àti àlejò wà nulẹ̀ ìsìnwó lẹ́yìn báyàwó àbúrò èèyàn sùn yìí ọkọ mi ò sí lélẹ́ sí ọlá yé kí ni mi ò lélẹ́ sí ọlá yé. ẹ̀rí tẹ bá ti dé sàlẹ̀ mẹ́ ẹ lọ tààrà báyìí ẹ tún yà sọ́wọ́ sàlẹ̀ ẹ ti kan bí odò kan báyìí ẹ gbé orí odò yẹn kọjá ni o tẹ bá tún ti yà sọ́nà sàlẹ̀ báyìí ẹ rí àbúrò mi níbi tí o. tọ ibi àti ọjọ́ ìlẹ́jọ́ ìwọ̀n kan rárá dá ọ sí yìí tí máma ìjọ kìnnìkan tábúrò rẹ̀ mú wa lé mi ó jọ kọ́ fi ọ ni. ẹ má bínú mi mọ̀ pé yìí ni. èmi ní nẹ́sàsì lẹ́nu tiẹ̀ wọ́n lè lu ọkàn nílùú ọlọ́kùnlù èmi ẹ̀ máa lu ìyàwó àbúrò tèmi ìníyàwó ọkàn ìmọ̀ bí sẹ́sẹ́ yẹn o. ó jẹ má bínú. wọ́n bàjẹ́ òsì. ẹ lọ fara yí o. àbúrò mi Àríwọ́lá àbúrò mi. ẹ̀gbọ́n mi ẹ bá gbẹrù sí ibi náà. Àríwọ́lá mọ̀kàn lábùkù. àmì ìkànnì lábùkù ẹ̀gbọ́n o ìkànnì lábùkù. ó wà ní sí òsì yọnu. but tálẹ̀ pè ṣe é pè mí kó tó gbé wá sí bíbí. so mo gbọ́dọ̀ gba tíkẹ́ẹ̀tì àbí físà ní kí n tó wálé àbúrò mi ni. but ẹ wá láti odidi abúlé ẹ dẹ̀ wá sẹ́kọ̀ọ́ bíbí ẹ dẹ̀ pè mí tí má ti travel out ńkọ́. tàbá travel out ìwọ́tọ̀ travel out náà lọ padà wálé èmi sì dolé tí ìyàwó rẹ tó fi dé padà. ní ìsìn báyìí nígbà tí mo dé ilé lọ́dọ̀ ìyàwó rẹ wá ní à ó ti lọ sí sáàtì o ó wá júwèé hàn yín fún mi ló jẹ́ wọ́n hàn yín. ẹ̀gbọ́n yìí ṣá tí dodo in fact but kí ni nǹkan tẹ́ wá ṣe gangan kí ni ẹ fẹ́ gangan. kò sí nǹkan méjì tẹ́mi fẹ́ bá mowó. kí bá yín mowó. bá mowó. ṣé ok ṣé ẹrù báyìí lówó easy àbí ok kíkọ bẹ́ẹ̀ kankan ṣe déèsì kíkọ kẹ́ ẹ bèrè ó kí ẹ kówó fún yín iṣẹ́ ò easy bẹ́ẹ̀ náà ṣe ẹrù inú òrùn mu wà yìí náà kíkọ kówó fún yín iṣẹ́ ò easy o. nígbà iṣẹ́ ò easy ṣe bó ṣe ti lówó lọ́wọ́ àwọn kan ní iṣẹ́ tí wọn ò rọ́wọ́ mú lẹ́nu ìwọ́n ṣe ọ̀rọ̀ mú lẹ́nu òtún mọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùà. ti ń gbá mi ní fún yín. àti gbá kékeré mo ti wọ́n làwọn. sọ pé mo ṣe sọ pé ọ̀kanjú àtọ̀ yàrá ti kékeré náà lọ bọ̀ ọ̀dàgbà. sọ pé táyà tẹ́ kí n fọmúlẹ̀ kọ́ mo fọmúlẹ̀. ìyá mi já ọmúgbà lẹ́nu mi wọ́n fi sí ọ lẹ́nu. sọ pé àti kékeré ló ti máa ń bá ara rẹ ń bọ̀. sọ pé rántí pé nígbà tá a kéré tí wọ́n máa fún wa lẹ́ran nulẹ̀ báyìí tí wọ́n ní kò bomi lẹ́ran jẹ náà ò ní bomi jẹ àtijọ́ mo sọ pé sí àárín ọlọ́sìn san ìjọ tó bá dàgbà báyìí. mò ń ṣe nǹkan tó yẹ kí n ṣe náà. ìwọ tó jẹ́ wípé nígbà tó kéré mọ̀ ọ́ dáadáa mọ́mí ọ̀sọ̀ bọ́ọ̀rọ̀ àwọn ọjọ́ ìmọ̀ tó pọ̀ ìwọ èmi lọ́wọ́ àṣẹ báyìí sí Àríọlá kò sí ọ̀nà mọ́ fọwọ́ mọ́wọ́ rẹ o. ẹ̀yin náà lọ ṣiṣẹ́ ṣe gbọ́. kí n lọ ṣiṣẹ́ kò sí ọ̀nà èmi mọ̀ bá tèmi lọ. àìdúró ẹjẹ́ kí n gbé yìí. gbé ta ni Àríọlá mọ̀wulẹ̀ gbé mi sọdẹ́sẹ̀ mi tó ń wo yìí ọ̀ya ju mọ́tò lọ. ṣé máa wá rìn ni. kò sí tọkàn o aláìwúlò burúkú. no problem máa lọ. kò sí ọ̀nà. Àríọlá ìwọ o sì lẹ́jú kankan kábẹ́ kọ̀ọ̀kan àtẹ̀mẹ́rẹ̀ Àríọlá ìwọ Àríọlá kò fún mi lọ́wọ́ yarí mi lọ́wọ́ àbúrò mi fọdá mata Àríọlá àbúrò mi fọdá mata ìwọ àbúrò mi Àríọlá. tí máa ní kí mọ́tò yìí gan jáàmù yọ jáàmù. ṣẹ́rí dáàdì Tolúwa ni ṣẹ́rí gbogbo nọ́ọ̀sẹ̀sì tẹ́gbọ̀n yín bá mi dánwò ní èyí kọ́ máa yẹ bá tíráyẹ̀ mọ́ nínú ayé nílé ajé wọn torí wọ́n gùn bí okun ọ̀rọ̀ wọn láwọn ò nà mí lẹ́nìí. Mami Tolúwa ni. àdéhùn láwọn ò nà mí lẹ́nìí ṣẹ́rí ó máa já wọn ni o ó já wọn ni mo ti jú wọn. mi ì fi ẹ̀gbọ́n mi bá yàn ṣeré náà wọ́n ti máa bá mi bá ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà ẹni tí mo tẹ̀lé ni náà. ẹ rí i pé wọn embarrass ẹ̀yin gan fúnra yín ó wá sí ẹrù bí ẹrù wèrè wọ́n ń gbé bọ̀ wá gbogbo ẹ̀ wọ́n ń wẹ̀yàn ládùúgbò wọ́n ń dojú tì mi ò ṣàfẹ́rẹ́sẹ̀ wọn mọ́ nínú ilé yìí mọ́ mi ì fẹ́ rí wọn mọ́ o. tí wàá ṣe gbọ́n yẹn náà tẹ́gbọ́n máa ṣe wọ́n àwọn náà dojú tì mí náà bọ́ mo ti wọ́n wọn mo ṣe ti bá tiwọn lọ́nà. mo ṣáà ti sọ fún yín tèmi mo sọ fún yín yẹn kó ẹgbẹ́ yẹn ló máa di wàhálà láàrin èmi àti yín gidi kó má ẹgbẹ́ yẹn ló máa di wàhálà láàrin èmi àti yín o. ẹni sùúrù náà oh God bẹ́ẹ̀ gbọ́n wọn lè fún yẹn náà wọ́n máa ṣe wọ́n kí wọ́n rán kiri àdúgbò mo ti wọ́n wọn àfọ owó ìṣá kò sí bẹ́ẹ̀ ṣe fún wọn lówó yẹn náà tó wọ́n á ní ẹ̀ fáwọn náà ni. ṣe rí mọ̀ ń bọ̀ ẹ gbogbo tó yẹ kó jójó tí mo bá dé tó àbá ìfilẹ̀ jó òun. ẹ ká sọmọ bá arákùnrin ẹ sà gbọ́n rò pé mo rójú ìdí o. àwọn èèyàn ló júwèé yín fún mi
ló jẹ́ kí n tọ̀ yín wá hàn yín. ẹni sì mọ̀nà náà ní ìtòkọ. bẹ́ẹ̀ni. sí ò sí. bàbá ó sí o ó ní agbára gidi gan. mo ní àbúrò mi ọmọ ìyá mi ni bí èmi ṣe fọmúlẹ̀ tán báyìí òun lọ hàn kódà àbúrò mi tẹ̀wọ́ ìkòjé mú mi jákàn tó fi gbámú lẹ́nu mi o èèyàn wá dùn mí àbúrò mi wá ní owó lọ́wọ́ tán ọmọ ìyá mi ọmọ bàbá mi fa kò mọ̀ fowó mọ̀ mi iṣẹ́ ni ó mọ̀ fún àwọn èèyàn lówó káàkiri bí iṣẹ́ ń lọ ìlú èbó ní lọ Amẹ́ríkà ní lọ gbogbo ẹ̀ ó lè porí Amẹ́ríkà lẹ́ẹ̀mẹ́ta kílẹ̀ ò tó sùn mọ́ pé àbúrò mi ọmọ ìyá mi ó fowó mọ̀ mi ó fowó hàn mi kò sí yọnu o wọ́n á dún èrò ara mi pa pé mo fẹ́ ṣe níkà mo fẹ́ ṣe ń bi àwọn èèyàn wá júwe ọ̀dọ̀ yín fún mi hàn pé kí n wá sọ́dọ̀ yín bàbá mo fẹ́ kẹ́ bá ń pa ni. arákùnrin tí n bá gbọ́ òye dáadáa òpá àbúrò rẹ ọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ tẹ́ ẹjọ́ tó kù kan náà wá sílé ayé látòdì ọ̀run. bẹ́ẹ̀ni. òpè ká dẹ́mi ẹ̀ légbodò. bẹ́ẹ̀ni. ẹ̀yin dákun bí èèlò gan-an làbúrò rẹ òní máa ń fún ọ lóṣooṣù. kì í fún mi lówó gidi gan tààrà náà ọmọ yẹn ya wèrè gidi gan ọ ya wèrè gidi gan ẹ bá sì dojú rẹ ọ jẹ́ ń tuba ẹni bẹ́yẹn gidi o lórí burúkú tó tọ́ àbúrò mi ò sí o iye tí wọ́n fún mi lóṣù bẹ́ẹ̀ bíi ìgbà mi 200,000 ìgbà mi 150,000. eyín olóṣù kan. bẹ́ẹ̀ni. tó o sì ṣiṣẹ́ sí lọ́wọ́. tẹ̀ mọ́ fún mi lẹ́yìn tẹ́lẹ̀ kọ́ fún mi ní nǹkan kan mọ́ nísìnyí ó ní wàhálà mi ti pọ̀ jù ó láṣẹ jù mí pọ̀ kí n lọ wáṣẹ́ ṣe mo ní èmi tó jẹ́ pé mo ti ṣiṣẹ́ lọ́run owó wọn wá gbà ní ayé ìwọ tó sì mọ gbowó lọ́wọ́ rẹ̀ náà lọ jábúrò mi yìí ọ̀hán lọ́fẹ̀ẹ́ fún mi mọ́ bùkátà mi ọ̀rùn rẹ lọ́wọ́ àmọ̀nàká ẹ̀ olóhùn ò lè gbọ́mọ́ o. irú ikú wo gan lọ́wọ́ wù ọ́ kúkú. sẹ́rí tó wá jẹ́ lérò tèmi ni irú ikú tí mo fẹ́ kọ́ pa àbúrò mi bí kò mọ̀ lọ lórí express báyìí nínú mọ́tò rẹ̀ kí kọ̀ǹtẹ́nà mọ́tò kó sí lùmọ́lẹ̀ kó wó lùmọ́lẹ̀ wọ́. kọ́kàn jáàmù kí ẹran rẹ̀ ọjà títì yẹ ti jà tí. ẹ ti gbà tán bàbá. kápọ̀ ọlọ́lọ́tọ̀ kẹ́sì ọlọ́lọ́tọ̀ kójú gan yọbọ́ kí náà tún wá jó kójó gbogbo ẹ̀ ká mọ̀ rè irú rẹ̀ èyí ń kọ́. ká máa ń rí tẹ́sí sókú rẹ̀ ẹ ti gbà tán. àgbààgbà mẹ́tẹ̀ èsì kùlù pé bí kìíní bá pé kúlù ìkejì á pé kùlù ìkẹta á pé kùlù kùjálẹ̀ kórókó adíá fún lámọlútẹ̀ tí í sọmọ ẹ̀wù ayé adíá fún èṣù ọ̀dàrà tí í sọmọ Ọ̀rúnmìlà lọ́jọ́ àwo ti dáyé àwọ̀ ọ̀dẹ́sẹ̀ rí kóre má dẹ̀ṣẹ̀ sọ́run mi o kóre má dẹ̀ṣẹ̀ níjọ́ àwo ti dáyé àwọ̀ ọ̀dẹ́sẹ̀ rí o kóre má dẹ̀ṣẹ̀ sọ́run mi arákùnrin ọpọlọ ẹ ti lọ. bẹ́ẹ̀ ni èwo ń gbẹ̀gbẹ̀ òpè gbẹ̀gbẹ̀ olóòpè gbẹ̀gbẹ̀ tí ẹ bá ṣe pé kinní kan rìn lórí ẹ kinní kan ń rìn ní ọpọlọ rẹ ọmọ ìyá rẹ la pé òpè á pa. bàbá kọ́sítọ́mà mo jẹ́ sí yín kọ́sítọ́mà is always right. àbúrò yẹn fọ́ ni èmi ìwọ ni kọ́sítọ́mà tèmi èmi ò fẹ́ kọ́sítọ́mà ọ̀daràn rí góńgó mú rẹ̀ ìwọ gangan lè èṣù rẹ̀ góńgó mú rẹ̀ abájọ tí ò fi dáa fún ọjù báyìí lọ ọmọ ìyá rẹ lówó lọ́wọ́ ní apá tó bá jẹ́ pé òun ni ó gbé ọ dìde ńkọ́ ọ wà á pa ọmọ ìyá àwọn èèyàn tó ń jẹ lọ lábẹ́ rẹ̀ tí wọ́n mu tí wọ́n ń jẹ lábẹ́ rẹ̀ ìwọ wá fẹ́ pa wo tó o bá pẹ́ kó o tó kú omi òun fi nǹkan kàn. bàbá yìí ẹ lágbára kankan jàre ẹ mọ́sẹ́ ẹ kàn já san lẹ̀kẹ̀ lọ́rùn ni. èmi. kò ní dá fún Kàbírù gan tó lè wá dọ̀. èmi àkùkọ gàgàrà tó gorí ọ̀pẹ rẹ̀ ilé téńté bákùkọ mi bá kọ lóòrọ̀ àfọ̀nà lù àlejò èmi apá kan bàrùbá apá kan àfàmùṣèlú mọ́mùnú bínú bá bí mi ń fi jí ọ pé bá a bá dorí ògúdá méjì kodò ọ̀sá méjì ní ọkàn èmi ẹ̀ ṣàwọ̀ ọ̀ka ọ̀rọ̀ aṣọ ọrùn mi ní aṣọ funfun ní ire ni wọ́n ṣe mi ò ní ṣe kà bóde bá wá dibi ìpàdé dọ̀run wọ́n bá pẹ́ kó mi ń fi nǹkan kàn. ẹ má fi nǹkan kàn mí o máa mọ̀ pé Kàbírù mọ́sẹ́ níwọ̀n àwádọ́ yín tẹ́lẹ̀ ni. ẹ rí bó ṣe rí owó gan hàn lára eléyìí kí láàkùnrin fi mí pè náà n ní lè lọ bí mò ń lọ mọ́ ọ yẹ kí n fi nǹkan kàn án ni. ẹ rà sà ẹ̀yin bàbá àwọn èèyàn ló júwe ọ̀dọ̀ yín fún mi wọ́n lè gbóná bí àpáàrà wọ́n ní ẹ lè pa èkùrọ́ lójúgun wọ́n ní ẹ̀sán lórí pé wọ́n lè yà wòlé ju màálù lọ ìdí nù tí mo fi wá lọ yìí o bẹ́ẹ̀ ṣe ń wò mí ṣé mo jọ ẹni tí yà ń jẹ àbí ìjọ ẹni tí yà ń jẹ. mi ò lè mọ̀ bí ìyà bá ń jẹ ọ wọ́n lọ́wọ́ mọ̀ bí ìyà bá ń jẹ àbí wọ́n lọ bá ń jẹ ìyà. ìyà ń jẹ mí fọ́nẹ́tì ni pé ìyà tó wá farapamọ́ ń jẹ mí ni tó wáyé pé ìyà yẹn ò farapamọ́ ń jẹ mí ni á ti ra wọ́lọ̀wọ́ láti fúnra wa ní baba blow á ti lura wa bí títí lu bí àtàyè rẹ̀ ó ti bàjẹ́ torí mo kọ́ ìṣẹ́fẹ́ sókún mi yìí o
around 1972 nígbà tí mo wà ní Kano èmi àtàwọn ọmọ Haúsá àgbàlájọ máa ń ja ẹ̀sẹ̀ nígbà yẹn kó tó transfer mi lọ sí ìlú Èkó mo pẹ́lẹ́ kó gan mo ló bí ọ̀sẹ̀ mẹ́ta kí n tó padà wá sí ìlú so ti ẹyí báyẹn now àbúrò mi ọmọ ìyá mi ọwá ní owó lọ́wọ́ bí àpárá sẹ́m pé kó fowó mọ̀ mi bí mo ṣe wà yìí ibi tí àbúrò mi ní owó dé tí máa ti ń sọ̀rọ̀ ó yẹ kí owó máa jáde lẹ́nu mi báyìí ṣùgbọ́n àbúrò mi fowó mọ̀ mi o ìsìn àbúrò mi ti bí ẹni wípé ọmọ nìkan ni máa rọ̀ bí ń tà sí wà bẹ́ẹ̀rẹ̀ àbá fi ní pé àwọn adáàrù ni ló jẹ́ ń gbọ́dọ̀ yìí bàbá ẹ̀dá torí Ọlọ́run fẹ́ kẹ́ bá wà kàtí sọ̀rọ̀ yìí mo fẹ́ pa àbúrò mi mo fẹ́ kẹ́ bá ń pa ni. bẹ́ẹ̀ni nígbà tí ó wúlò fún mi ṣé kò bọ́yá wà tọmọ ni. ọ̀dájú lè yàn bọ̀ kí lè rèé tó bá gbàgbọ́ rẹ̀ kí lọ fẹ́ gbà mẹ́ ẹ ṣé wọ́n wá mọ̀ pé àyèlá jẹ ogún ọ̀rẹ́ bóde bá kú tó ogún ọ̀rẹ́ ọ̀kan. ọmọ ilé kan mi bàbá ogún ilé kan mi torí wípé kí ni tí ó báyìí ti fi lè dípò kú fín báyìí àtìyàwó àtọmọ rẹ̀ yìí lé wọn kó ló lé ni bẹ́ẹ̀ ni. kò sí ọ̀nà àá ṣe fún ààrẹ iṣẹ́ táwọn ọmọ ṣe ní iṣẹ́ ìṣe ní mọ̀nìmọ̀nì òkú sí ní mọ̀nìmọ̀nì tí a bá ṣe lábẹ́rẹ́ lọ́wọ́ ẹni ogún táwọn jẹ́ lọ́wọ́ bàbá náà bá jẹ́ ní olóògùn rẹ̀ kan lọ́jọ́ tẹ̀lé ẹbí kí eré ni kó dá fún kíní kọ́ ya wùrì kí eré yàn tó kọ́lé kíní kí mo lọ lọ rí wò ẹnì kan kọ́lé náà ju owó wà ní òní ọkọ́ ilé àdúgbò wà ní ọkùnrin yàn káàkiri àdúgbò pínyẹ lọ́dọ̀ dé mo ṣe ní kọ́ ìyàwó lọ́sàn kan òkú kan eré kíní kò lè gbénu lé mọ́ ní. wọ́n ní ká ròyìn èèyàn ká bá bẹ́ẹ̀ ìwọ̀n máa ní yọmọlúàbí ni o. yọmọlúàbí o. nígbà kan sọ fún ní àpẹẹrẹ ti gún ọmọ tó ń lo lórí mi ní àwọ̀dọ̀ tó léwu yẹn àmọ́ bẹ́ẹ̀ ṣe sọ ìwé pé ẹ dájú gidi gan. jẹ́gbẹ́lẹ́ kan fún obìnrin kan ń jò ní orí nǹkan kọjá ládùúgbò ọ̀sẹ̀ mẹ́fà kì í ṣe pọ́sẹ̀ mi o. inú rẹ̀ kàn bí yé. inú rẹ̀ kàn bí ní bí ṣe ń rò kí o kò ṣe ní okú torí torí. ọlọ́mọ sànú wa tí mo fẹ́ kẹ́ bá mi ṣe náà ni mo ti sọ fún yín o. nígbà tí ó bá di ìrọ̀lẹ́ ọ̀la ó padà wá èyí ti bọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ èyí ti bọ̀ ìṣiṣẹ́ rẹ̀ lẹ̀ wọ́n á bẹnu gbọ̀ngàn èyí ti ó padà wá. ẹ ṣe bàbá tó bẹ fi lè jẹ tí àbúrò mi sì kú fínfín tó kú tó gbóró bàbá ẹ gbádùn mi tó àtẹ̀yìn àtàwọn ìyá yín ẹ gbádùn mi gidi gan. wá lórí òpè o irú wẹ́rẹ́ dáadáa oṣù wọlé ìgbẹ́ náà. mo ní gbogbo àwọn aráàlú lè fẹ́ pátán ìta yẹrí mi ọmọ yẹrí ẹ̀ ò wọ̀ ọmọ yẹrí ẹ̀ ò wọ̀ àbẹ̀ mọ́ bínú ẹ gbádùn mi ẹ bọ̀ mọ́ gbóró bá. tí ìrówó rà bẹ́ẹ̀ tara fẹ́ kan mi. ẹ bá yẹn rà bọ̀. tí ìrówó rà tara fẹ́ kan mi. ọpẹ́ sí kiri táwọn sọ sọ fún ọmọ ní kò mọ ìjọ pẹ́ ọbí gbọ́dọ̀ pẹ̀lẹ́ mọ wọn ìpín sàkéjì ọ tí o ti pẹ́ pọ̀ jù tí ẹ bá ṣe pé bóyá nǹkan kan tí mo gbà pé nílé gan lójú ìjọba mi ní bá ti lọ. ọ̀dà bàbá bò wà ní kíní ọ̀hún àdà báyìí. lórí bó ṣe ń wò yìí kò ní abẹnú gọ̀ǹgọ̀ kò sí yé bó ṣe wà kò gbọ́dọ̀ bọ́ délé bẹ́ẹ̀ ni ọ bá ti ń lọ lójú ọ̀nà ní ìsìn ọ lọ rí wánú igbó kan ọ wàá sọ gbogbo tó o fẹ́ bó ṣe fẹ́ kó rí kò sí fẹ́ kó rí bàbúrò rẹ kò yọ fẹ́ kó dáa fún ni o kó máa lówó sí ni o. kò gbọ́dọ̀ dáa fún kó kú fífín tàbí bájá ṣe kú tó ń tò gbóró ni. èèyàn ọkàn mi ìwọ àti ẹ̀ àtẹlẹ́dàá rẹ̀ àti ẹlẹ́dàá ṣe ẹlẹ́jọ́ lẹ́yìn kẹjọ máa yanjú rẹ̀ ìtì gbogbo wa ṣe fẹ́ kó rí ọ sọ sí ọ wà náwó sọ nù gbó òsì ọ wà tẹsẹ̀ mọ́ni wọ́n wẹ̀yìn mọ́ wọ́n bá wọ̀nyí òforí kó jápẹ́nu. sókùtọ̀ padà bá mi. tọ́wọ́n kó ọ̀gbọ́n tẹ́lẹ̀ òkú tó bá sọmọ́ pẹ̀lú ọ̀pẹ́ sọmọ́ ni bó bá yí sọmọ́ gbà tó bá padà báyìí àti pàkọ́ ní o ti gbọ́ gbà ó dojú délẹ̀ ni. èkó lè yan olè wọ́ọ̀kì bí ìyá mi pè mí ní wẹ̀yìn. kọ́mọ̀ jẹ́ pé nẹ́ta dá fún gbónogún ẹ̀yẹ̀ mi láì fi sun tó ó sì jẹ́nu kó tó bá ti fẹ́ ọ̀tọ̀ sí. bàbá wọ́n á fi dá yín lójú pé tówó báyìí ti lè jáde ẹ̀yin náà jayé fa. bàbá rántí mi. ẹ jayé fa. àwọn bàbá rántí mi. irọ́ ẹ̀yin lẹ́fì sínú àdúrà pé kí n rántí yín. kọ̀ọ̀kan mi bàbá àmọ́ rántí mi mi ti gbówó sẹ́ẹ̀ tèmi. mo ti gbówó sẹ́ẹ̀ tèmi. sí ọ̀nà ọ̀nà bó ní gbà náà. bí bá wọ ọgbà ọ lè gbarí mọ́nú gbó kọ̀ọ̀kan mi. inú gbogbo bàbá yẹ yín tẹ́ bàbá dà. wọ́n bá yín ṣeré gbogbo kan ojú tí máa ń le jù ojú tí máa ń le jù. sọ́wọ́ fi gbà mí lórí ni àbúrò rẹ bù mí. ẹ má bínú. tó fi ìkéde gbà mí lórí ni. ẹ má bínú sá. nígbà tó fẹ́ gbé lọ́dọ̀ tó fẹ́ yíyan gé mi jẹ ìgbẹ́ ń ṣe lè fa wọ́n lè fi nǹkan mi kàn fún ọ. sọkúsọ ẹnu rẹ̀ ò lè dúró ní kò dúró ṣẹ́jú kẹrí ẹnu rẹ̀ mọ̀ rí wọ́yà ní ọ̀rẹ́ rí wọ́yà má mọ̀ fẹ́nu kọ́. ìtẹ̀lọ́rùn
sóhun ni bàbá ìwà ọwọ́ mi ò tó má tẹ̀ lọ fi gàngàn fà á torí kò lè mú ṣọ́ra òkèlè jíjẹ tó ń tàn láfíà ó sàn ju wúrà kó fàdákà lọ ilé ọlá tẹ̀rí òkun fún ìyọ̀nù Àríwọ̀lá lèyí ta tó gbé dé Àríwọ̀lá ẹgbẹ́ yíyẹ o kẹ̀mí kọ̀ọ̀kan. Àríwọ̀lá o Àríwọ̀lá ẹlẹ́kẹta rẹ̀ o Àríwọ̀lá kí wọ́n ní owó lọ́wọ́ kọ́ ọ má lè fọ̀mẹ̀ wọ́n ní owó lọ́wọ́ ń chìlì pẹ̀lú àwọn Dangote ò lè ṣàánú èmi tí mo jẹ́ gbọ́n rẹ̀ tó bá jẹ́mi ni mo ní owó lọ́wọ́ ni sí èmi ò ní ṣàánú rẹ̀ kọ̀ wá sí ṣiṣẹ́ kò sáìṣe o ń bọ̀ bá pààyàn tó bá jẹ́ pé wọ́n máa ń náwó lọ́rùn ni kọ́ lọ́ máa ń náwó lọ́rùn orí ẹ̀ tó burú lọ́rùn rẹ o ní kíní ní wàkà tó ṣerun kókó bí ọkọ̀ aláboyún wọ́n á máa wò ó látọ̀dé lọ ò ní sílé ayé mọ́ ò ní gbélé ayé mọ́ ò ní bá gbélé ayé mọ́ o tó bá kú lọ là ń tọ́ dá mi lójú ní bẹ́ẹ̀ gbọ́dọ̀ kú ní ọ̀tún la òkúta torí òkúta tí wọ́n ní ilẹ̀ yìí òkúta yìí tóbi ó wo lọ́wọ́ tèmi gan tí mo gbé dání nígbà bá bá ọ ní gògóńgò tàbí tó bá ọ ní ìgbà àyà láàrin òru àbí agbárí rẹ ló bá ní kò sí ní òlé yé wọn òbí ọ̀dà iná èyí yerú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àtìyàwó rẹ àtọmọ rẹ gan tó bá wù mí mo lè sú ìyàwó rẹ lópo tó bá sì wù mí ń lé wọn dànù ìyàwó rẹ tiẹ̀ bàjẹ́ sí mi gan kẹ̀sí ìyàwó gidi ń lè dànù ni ọ wà lọ́rùn alákejì tẹ́ bá lówó lọ́mọ lówó sí tó ní lọ́hùn tó bá jẹ́ pé mi ẹ̀gbọ́n rẹ ni mo lówó lọ́wọ́ ni ṣé mi ò ní tọ́jú rẹ ni ìwọ wá fẹ́ yà àbúrò fò fẹ́ yà àbúrò yà kò wá sí yọnu o kò sí yọnu àti kékeré ni mo ti mọ̀ wà rẹ olóògùn ọmọ lọ́fẹ́ yàtọ̀ bá dàgbà ńgbà kékeré wa tó jẹ́ pé tí mọ́ mi tó máa kọ fùfú fún wọn báyìí tí fùfú rẹ̀ bá tóbi báyìí tètè mi ó sì kéré sí tiẹ̀ àti tọmọ ti mọ̀ pé ṣé ọmọ yóò fẹ́ lójú ọ̀nà báyìí wọ́n sì mọ ní kò bù fún mi nínú fùfú rẹ̀ fùfú tó yẹ pé kò lè gba ọ̀fun rẹ̀ fùfú tí ó tóbi jù ìwọ̀n ní kò bu fùfú fún mi ó ní lè bù fún mi àti tọmọ ti sọ pé ọmọ yóò ní lójú ọ̀nà ó sì dàgbà ó sì bá dàgbà náà tí ẹ bọ̀ lónìí àwọn alákejì ló ti lọ́ mọ́ sí yòókù. jẹ́ ká rànjú mọ́wọ́ lówó òun tẹnu mọ́ ìtẹ́lọ́rùn sóhun ni bàbá ìwà ọwọ́ mi ò tó má tẹ̀ lọ fi gàngàn fà á torí kò lè mú ṣọ́ra. èmi lọ́lọ́ bá wà gan-an. bàbá àbúrò mi ti kú o. ó ti kú. bẹ́ẹ̀ ni. mo kí o kú oríire. ọlọ́run ṣeun. ẹ wá dákun sẹ́rí àwọn lọ́ọ̀yà yìí tí wọ́n máa ń ka wíìlì èmi mọ̀ pé àbúrò mi ò lè kó kọ mi mọ́ wíìlì tó kọ. àbùsí alẹ́ kó kọ̀ rẹ̀ mi nígbà tí ọjà wòlé ó sẹ́ni fẹ́ ṣòfò ni. kò ní kọ́ mọ̀. nígbà tí ètò kọjá wòlé. mo mọ̀ àbúrò tí mo ní ọ́ láwọn jọ ẹ̀mí ara rẹ lọ. àwọn lọ́ọ̀yà ó sì bẹ̀rẹ̀ sí ní máa kàkà kó ka orí burúkú ní ìsìn mo máa fẹ́ kẹ́ fún mi ní bàbá àfọ̀ṣẹ́ tó jẹ́ pé tí n bá ti tọ́ lábá yìí orí gbogbo wọn dọ̀ọ́lù ni. àfọ̀ṣẹ́ ọmọ àgbà ni wọn náà ọba gbàgbé ọ̀dọ̀ àgbàlagbà ló gbé dàgbà. bẹ́ẹ̀ni. abájọ ọmọ bí ṣe máa ń yíwọ́ padà ọmọ yìí nìkẹ́ ọmọ yìí nì padà. níwọ̀ ọmọ pé wọ́n ní ọwọ́ tọ́tọ́ wà ní ọwọ́ tọ́tọ́ wà ní òrìṣẹ́kọ̀ lọ́yàpọ̀ yàgbà bọ̀rọ̀bọ̀rọ̀ bí yóò bá gbọ́sàn kó ti lé toko ní òkè sí. ọba ń gàjẹun. àwọn wọlé ní ìsìn àṣì àfọ̀ṣẹ́ ọ̀hún tí àgbà bẹ́ẹ̀ náà ṣe sí i tí gbogbo àkígbà tí wọ́n bá ti ka wíìlì orí bútẹ́ náà fẹ́ kà tí wọ́n kún tiẹ̀ mọ́ gbogbo tó wáyé sọ wáyà sẹ́ni. ìwọ bá bá wọn. kóra kó ní gbogbo wíìlì ọkùnrin ọ̀hún ọ̀fẹ́ kọ́ jẹ́ tiẹ̀ kò sì wọn níyọ̀ ló ń wò wọ́n jẹun láfáwúdà. ilé ọ̀la ní ọ̀nà ọ̀la ní ọ̀nà àríwọ̀lá lè yí gbogbo. ẹ pẹ̀lẹ́ madam ẹ kú àfúnmọ́ra uncle yes sir. ẹ pẹ̀lẹ́ sir. yes sir. my condolences. Gẹ́gẹ́ bí personal lawyer àti family lawyer tí mo jẹ́ sí olóògbé kó tó di wípé olóògbé kú so wọ́n ṣe will wọn kalẹ̀ and as a professional lawyer
ó máa ní certain days after the demise of ẹni tó ṣe will ká tó ka will wọn. So mo dẹ̀ wò pé ìyíká alábàáhùn Yorùbá ní kò ju mẹ́ta náà lọ yan níbo ìrírí alábàáhùn ìjàpá fúnra ẹ̀ gangan náà mo sì rò pé ẹ̀yin náà lẹ jókòó yìí ìyàwó ni àwọn madam ìyàwó olóògbé ẹ̀yin náà ẹ jẹ́ ẹ̀gbọ́n fún olóògbé so family ti pé báyìí. So according to will tí olóògbé ṣe kalẹ̀ sá madam first and foremost ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ibi tí àwọn properties olóògbé wà tí wọ́n ṣe wíìlì lórí. Olóògbé ní ilé mẹ́ta ní Àjà. Wọ́n ní iléeṣẹ́ méjì ní Ìbàdàn. Ọmọ yìí kò sí sọ kankan fún mi fa. Then ní Àbújá wọ́n ní residential buildings. Wọ́n dẹ̀ tún ní àwọn ilé tí wọ́n kọ́ tí wọ́n fi rent fún àwọn èèyàn. So ilé níbẹ̀ yẹn wọ́n nílé bíi 4 wọ́n tún ní iléeṣẹ́ méjì. So then before I read the ohun tí wọ́n kọ sínú will wọn gangan tí wọ́n dẹ̀ endorse ẹ̀ gẹ́gẹ́ bí his immediate next of kin wọ́n ní kí little girl àwọn kó mú 60% of his will kí 40% tó kù kó lọ sọ́dọ̀ madam tó jẹ́ ìyàwó wọn. I mean wọ́n ní kí ìdá 100 nínú will àwọn dúkìá wọn kó jẹ́ títí ọmọ wọn kan ṣoṣo then kí ìdá 40 tó kù kí yẹn lọ sọ́dọ̀ madam tó jẹ́ ìyàwó wọn. So bí olóògbé ṣe kọ sínú will nìyẹn. Ọ̀gá lọ́ọ̀yà. Yes sir. Lójú ara yín bá ẹ ti ka wíìlì nu fa. Sir? Mo ní lójú ara yín ẹ ti ka wíìlì nu. Why not? Will náà la kà yẹn according to bí olóògbé ṣe kọ sílẹ̀ àná gbọ́dọ̀ ọ̀trẹ̀tì ẹ̀. Níbo ni kí tèmi wá já sí? Èmi tí mo jágbọ́n rẹ̀ gangan níbo ni kí tèmi ó já sí? Tí ẹ bá sọ pé orí àbúrò mi kò pé rán ọ̀run. Ọkọ̀ wíìlì ọkọ̀ tèmi tí mo jágbọ́n rẹ̀ mọ́. Àtàwọn lè wọn lẹ́lẹ́ yí ọkàn lọ mélèé wá ní. Àtẹ̀gbọ́ pé ọmọ gárà gan ni tí ń lọ́ọ̀rọ̀ ẹ̀pọ̀ ọmọ Yorùbá. Lẹ́sìn jẹ́ àkókò àbúrò mi yóò kọ́ lọ bì kan àbí èmi àdẹ́dọ̀ ọ̀rìn lẹ̀ ní hàn yìí. Bàbá ẹ̀ ṣe ìyẹn it's none of my business. N tí olóògbé bá ṣe sílẹ̀ làwọn á kà jáde. Ara yín lẹ wá kàn ẹ̀ tí kà tèmi. Ṣé rí 60% tẹ pé òun. 60%. Tẹ pé lẹ́ẹ̀kan fún òun. Mélòó lọ́jọ́ orí ọmọ yìí tẹ̀ ń kọ́ adúrú kíní lé lórí. Èyí tẹ́ fẹ́ fọmọ yìí òun yóò jẹ́ ti tèmi. Mélòó lọ ní lọ́rọ̀ ìyàwó. Remaining 40%. 40 èmi mú 20 ń bẹ̀. Kó wọn náà máa mú 20 lọ bá wọn. Bá ṣe ṣe nù. Tí ẹ bá ti lahas pẹ̀lú madam tó bá ti ní no problem it's not a problem lọ́dọ̀ tàwa. Kò tí ẹ gbọ́dọ̀ ní problem pẹ̀lú mi. Sáyìn náà mọ̀ pé àbá tí alágẹmọ bá dá òun lòrìṣà òkè gbà. If you choose that however gbèsè tún wà nílẹ̀ o. Ọlọ́run bàbá wọn san. Ṣe rí olóògbé jẹ àwọn banks kan ní owó nígbà tí wọ́n ń ṣe business àwọn business yẹn dẹ̀ ní kò tí ì ripe débi pé wọ́n máa rí gain kankan láti san gbèsè àwọn báńkì yẹn kalẹ̀. So anytime from now wọ́n máa wà ní neck gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ beneficiary sí will wọn. Yes sir. Èmi ò lówó kankan tẹ́mi ọ̀ dá padà fẹ́ nìkan kan. Ebi ìdá ogún ti wà lọ́dọ̀ ìyàwó ẹ̀yin ká mọ̀ fi sáùn so sì máa gbọ́ o mọ̀ ń wọnú ilé mi lọ nísìn wọn ò bí ọ̀dà kọ́ wọnú ilé mọ́ o tó bá jẹ́ pé ọwọ́ bá ń dùn ọ́ ò lè kẹ́rù jáde fúnra rẹ̀ yìnbọn kó bóde ó ti yọ báwọn ìfẹ́ rẹ̀ ọ̀nù ilé mọ́ kò sì mọ sàwọn gbèsè tí wọ́n sọ yìí só ti yẹ yín ọ̀gá lọ́ọ̀yà kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ mọ́ kò yẹ jẹ́ nù. Ilé àbúrò mi sáré ọ̀sán kò. Ọ̀nà ló tún máa sọ pé àwọn gbèsè yìí ló yẹ ṣàánú yìí. Mo pé àwọn olórí ẹbí so here is left to you madam. So níbo ni kébì àtọ́ ọmọ mi wá ń lọ. Èmi á máa tún rí ní ìmọ̀lẹ́ àtà ìṣẹ́ tí bọ́. Ẹ ti ń pẹ́ jù nínú ilé mi fa ẹ̀yin tálíkà yìí ẹ ti ń pẹ́ jù nínú ilé mi fa kí ni ṣe wọ́ ọ̀ ń sunkún. Ẹ máa rántí pé jọ́pọ̀ yìí yóò ẹ kú. Ìwọ náà kù kò sẹ́jọ́ ni kú o ikú lọ fẹ́ fẹ́ dárúbà mi. Ẹ máa rántí o. Ọfẹ́ máa fi kú dárúbà mi ikú kẹ̀ ikú àbúrò mi nìsín ṣé kú àbúrò mi gẹ́ nìsín. Rẹ́gbẹ̀ ìyá ọmọ náà wá sunkún ọjàkùn rẹ̀ tó sunkún babalágbà èmi ló pẹ́ bọ̀dà yín pè mí bọ̀dà ń jẹ́ òní ní ọmọ èyí èmi bọ̀dà lẹ́nu rẹ̀ èmi tẹ́ pé bàbá rẹ̀ mọ jẹ́
sí ọ̀nà. mo lè jókòó sí náà. àbí tí wàá gbà mí báyìí. gàdì jàǹwé jàǹwé gàdì jàǹwé. kí ni wọ́n yí ilé ọ̀la ní ọ̀nà. Ọ̀la ní ọ̀la ní ọ̀run. Ariwoọlá èyí ti sẹ́ tó ń lé mi káàkiri bàbá lẹ́ni títà bá ní apá yìí dání mọ̀nàká yìí. bọ̀dá mi ṣé nǹkan tẹ́ ṣe fún mi ṣó sì dáa báyìí ẹ dá ẹ̀mí mi légbodò ẹ jẹ́ kí n rí ilé ayé gbé. ooo ọ̀nà kàtàkàtà lèyí tó ń sọ lẹ́nu o ò ṣe dáadáa má tọwọ́ àlàyé mọ̀nàká yìí nígbà tí wọ́n lówó lọ́wọ́ tó fi mímí ni yìí máa béèrè owó gidi lọ́wọ́ rẹ̀ ó mọ̀ fún mi lówó ẹ̀rùn owó kí ni mo fẹ́ fi èyí ń ṣe lọ́jọ́ kẹ́mi olú ọ̀pá o sì kúnnu tó bá sì sọ̀rọ̀ rẹ̀ bó ṣe wà yìí yìí tó tú ọ̀pá. bàbá tẹ wo dá o kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ tí mi ń ṣe fún yín bí mo ṣe fẹ́ràn yín tó ẹ sì dá ẹ̀mí mi légbodò àmọ́ o torí wọn ṣílẹ̀kùn fún mi ní àjùlé ọ̀run gbogbo gbèsè tí mo jẹ nílé ayé ó lọ san o gbogbo dúkìá mi tó kó jọ tó rò pé ìwọ ló ní láì ṣe pé ìwọ ló ní nǹkan yẹn ó dẹ̀ gbà á ó pa mí kò sí ọ̀nà ṣùgbọ́n gbogbo gbèsè mi lọ san o. wọn ò sílẹ̀kùn fún ọ lájùlé ọ̀run wà lẹ́nu géètì tẹ́mi bá dàgbà tí n bá dògbó tí n bá wá bọ́ ọ lọ́hùn ń bọ̀ bẹ̀bẹ̀ kí wọ́n sí géètì fún ọ lájùlé ọ̀run gbèsè tọ́lọ́ jẹ yé mi ò ní gbèsè kankan san ilé ayé tèmi mo bá ọ jẹ gbèsè ni ṣé mo wà mẹ́gbà tó ń jẹ gbèsè ni àbí kí n tèmi pẹ̀lú gbèsè tó jẹ. ẹ̀gbọ́n mi ẹ bá mi bẹ̀rẹ̀ nígbà tẹ́yìn bá dé nǹkan tẹ́ ẹ ṣe ò dáa torí ẹni ibi tí ń pọn mọ́ lọ balùwẹ̀ ní ẹ dá ẹ̀mí mi légbodò ní ọjọ́ àìpé ẹ sì tún lé ìyàwó àti àwọn ọmọ mi jáde. ìyàwó rẹ sí ìyàwó gidi ni. orí mi ò dáa o. torí rẹ ni ọmọ sọmọ orí rẹ wá ń bẹ ní orí gidi ni orí tí ń wòran tí mo fi lu ọpa nígbà tó wà lé ayé wo bí tó o bá sọ ara rẹ báyìí yẹn tó tún ọpa ni o mo dájú gidi gẹ o. padà wo àbálàrú rẹ palapala kátikàti palapala ìlú apala ẹ̀mí tí mọ́lẹ̀ jẹ́ wo pápá ìwọ nà sọ́rọ̀. àbúrò ọmọ ya dàrú ni ẹ̀mí kéèké ló pe ni níwọ tó jẹ pé nígbà tó wà láyé ọ̀tọ́jú mi ń béèrè owó lọ́wọ́ rẹ ò ní rí fún mi wọn á pọ̀ tán àwọn á lé mi kí ojú oorun orí sì yọ èpè mo gbé bájínà tù dání lójú oorun mi ni kí n tó orí rẹ hẹ̀ láwọn kí n tẹ bájínà tù sí orí rẹ hẹ̀ láwọn ipò kẹ́yìn tó fọ́n ká àkójúkú ẹ lọ́nà ọ̀run. ọmọ ọmọ gbádùn ọlá mi lọ́wọ́ o ọ̀tọ̀ fẹ́ fẹ́ ṣe fún mi. ọ̀la ní ọ̀la ní ọ̀run. Ariwoọlá Ariwoọlá lèyí gbogbo. Ariwoọlá ẹgbẹ́ yíyẹ o ẹbí kọ́kọ́. Ariwoọlá lèyí. náà tó nílé ìdẹ́wà náìsọ wọ́n jẹ́ pé ẹ̀gbọ́n tó ní wọ́n kàn náwó wọn nínàkúnà iná ìyá. ọlọ́mọ jẹ́ kéèyàn lẹ́gbọ̀n fò ọlọ́mọ jẹ́ èèyàn lẹ́gbọ̀n. wọ́n kàn provoke máa yẹn. wọ́n ọlọ́mọ fọwọ́ lọ́wọ́ gbá wa lẹ́nu. lọ fi gàngàn fà á torí kò léwu sọ́ra òkèlè jíjẹ tó láfíà ó sàn ju wúrà kó fàdákà lọ. àfúnjọ́ mẹ́ta sà. ó jàre yes sir. ẹ pẹ̀lẹ́ sà. yes sir. family ńkọ́. adúpẹ́ fọlọ́ ẹ̀yin ni mo wá rí. ṣé kò le. níṣẹ́ làwọn kan dé ń jò ní nẹ́bà ní pẹ́pẹ́sẹ́ àbúrò mi fi ilé ó fi yáwó ní báńkì wọ́n máa gbalé lọ́wọ́ mi. wọ́n gbalé lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni àwọn ilé tí àtúnrí fi rẹ́ǹtì táwọn gbowó rẹ̀ wọ́n ti lé owó wọn kó gbogbo kọ́ńpìnì wọ́n ti gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ èmi tẹ̀ kọ́ fẹ́ yarí mọ́ wọn lọ́wọ́ wọ́n ní pẹ́pẹ́sẹ́ o kò sọ̀rọ̀ lórí ẹ o àfi táwọn bá rán mi lẹ́wọ̀n lókù tí má bá wọn fa wàhálà jù. ọ̀nkú mo sọ fún yín níjọ́ yẹn mo ní wípé nígbà tá a ka wíìlì tán mo sọ fún yín pé àwọn gbèsè kan wà nílẹ̀ tó lóògbé jẹ ẹ dẹ̀ mọ̀ ara àwọn collaterals tí olóògbé fi dúró nílé àwọn business káàkiri yẹn so àti ilé tàbújá àti ti iléeṣẹ́ tìbàdàn àti tèkó everything mo dẹ̀ ti sọ fún yín pé ẹnikẹ́ni tó bá jẹ́ beneficiary sí will òun náà ló máa lè san àwọn gbèsè yẹn. ẹ̀yin láàrin mi àti yín ṣé máa pe orí àbúrò mi náà ti dàrú ìyẹn ṣe máa ń jẹ gbèsè lẹ̀ kí èèyàn fi gbèsè sáyé lọ báwọn ebi yóò sì san tán kó tó irú kó fowó nu. òkú lẹ tún fi kúyọ̀ yẹn sà. ń dùn mí ni abẹ́ bíríìjì lèmi náà sùn kí báyìí ìrìlẹ̀ sùn mọ́.
ìyẹn wá ń ṣe business kankan pẹ̀lú èmi náà. Èmi ti ṣiṣẹ́ tó yẹ kémi ṣe gẹ́gẹ́ bí lọ́ọ̀yà àti ka will ológun ti gba ogún dẹ́nu àwọn tó ní kíní láti clear wọ́n dẹ̀ ti gbẹ́sẹ̀ lé àwọn properties kójú báyẹn lọ. Mi ò kó sí ọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀ ṣe kí ẹ lọ́fẹ́ kémi ṣe. Ẹsẹ̀ mo rìn débi ìmọ̀ bí mo rówó ọ̀kadà tí ẹ fi padà sí ibi tí mo ti lọ sùn. Oh sorry ẹ lè rí owó ọ̀kadà because bí mo ṣe bẹ́ ṣe rí mi gan fẹ́ sáré lọ sí bank láti gbowó ni mi ò dẹ̀ rántí mú kí ọkọ̀ nínú ilé sóògùn mi ló fẹ́ padà lọ mú àbẹ́ máa dúró tí màá fi lọ bank tí màá fi dé. Lè dúró. Bí 2 hours. Ẹ máa jẹ́ máa lọ. Bó ṣe rí nìyẹn so ẹ pẹ̀lẹ́ ó dáa ẹ kílé o ẹ pẹ̀lẹ́ sà. Agbójúlógún fi rẹ̀ fún síta nonsense. ohun ojú wọn rí lábẹ́ náà kò sẹ́ni tó mọ̀ nǹkan tí wọ́n dojú kọ ní kọ̀kọ̀ ọlọ́run ló lè sọ. kò sẹ́dá láti tó ilé ọ̀la ní ọ̀nà ọ̀la ní ọ̀nà. Kí wọ́n ní lárí ayé mi gan báyìí. Mo bayé jẹ́. Agbójúlógún mi fi ra ẹ̀fọ́ síta. Kì í tún wá ṣe pé mo fẹ́ jogún ogún tí bàbá mi fi sáyé. Ogún àbúrò mi ni mo wá gbójúlé tí mo sọ di nǹkan. Àbúrò mi sì gbìyànjú o. Àmọ́ èrò bínú mi ò jẹ́. Kí wá ló kù báyìí? Mo pàbúrò mi nítorí owó tí è ṣe tèmi. Mo dára mi lẹ́bi pé mo dánrù nǹkan yìí wò. Ẹbí ti kọ̀ mí, ara ti kọ̀ mí. Gbogbo ogún tí àbúrò mi fi sáyé lọ, èmi ò mọ̀ pé gbèsè ní gbogbo ẹ̀. Mo rò pé òun ló ní ìmọ̀ yìí pé tọ́rọ́kọ́ bọ́ọ̀lù òun náà ń rí. Àṣé gbogbo olówó tó lówó àti gbogbo wọn kọ́ ni ọlá wọn fi bẹ́ẹ̀ tóbi tó bẹ́ẹ̀. Orí ọ̀fẹ́ lásán ni wọ́n rí látara pé wọ́n rẹ́ ní yá wọn lówó fi ṣiṣẹ́. Ikú yájẹ̀sín lọ o. Ikú yájẹ̀sín lọ. ọwọ́ mi ò tó má tẹ̀ lọ fi